àgbàlagbà wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í so níṣẹ́. Wallahi ìbẹ̀rẹ̀ kì í so níṣẹ́. Wallahi tallahi akiba gangan lọ̀gá. Allahu akbar. Ọlọ́run n tí ń bà mí lẹ́mìí jẹ́ ni pé Ọlọ́run o Allah ẹni ó ráyé wá láyé lẹ́ni tó ní akiba rẹ̀. Allahu akbar. lẹ́ni tó lẹ́yìn rẹ̀ ẹni tá a lè sọ pé ráyé wá nínú ẹ̀dá láyé òun lẹ́ni tó bá ìgbàgbọ́ tó fi pilẹ̀ ayé títí tó fi tán sínú ẹ̀. Allahu akbar. irú àwọn yẹn làwọn ẹni rẹ̀ olórí ibú ẹ̀dá ẹni òfò ẹni àdánù òun la kéwú mọ́ lò. Allahu akbar. ọgbọ́n tí mo ní atamuruna an-nasa bil birri. àwọn ni mo pè lẹ́yìn òfò. àwọn akéwú mọ́ lò. àwọn akéwú mọ́ lò. wa tansawna anfusakum. àwọn tí kéwú wọn ò nítumọ̀. tí kò bá gbà mọ́. mọ̀ ń tẹ́lẹ̀ mú wá sí tó lè tuntun. Mọ̀ tó lè strange tó lè jẹ́ nǹkan tí ó tún bá bara pé Ọlọ́run torí lèyí kẹfà tẹ́ post ẹ̀ rèé. ẹlẹ́kẹfà tẹ́ post ẹ̀ rèé. tẹ́mi ó rí ni o ó ṣeé ṣe kó ti pé 20 times ń bò mí o bẹ́ẹ̀ni àmọ́ tẹ́mi ó rí ẹlẹ́kẹfà rèé. mo á fẹ́ kẹ́ ẹ ṣe báyìí ẹ lọ bẹ̀ àwọn tí wọ́n mọ AI tí wọ́n mọ operate ẹ lọ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀. àwọn artificial kí nìyẹn ẹ lọ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀. yes ẹ wá lọ́wọ́ ọkùnrin méjìlá 12 boys tó bá tún lè jù bẹ́ẹ̀ lọ. tó jẹ́ àwọn ọkùnrin tí wọ́n tagun. ẹ wá jẹ́ kí n wà lábẹ́ wọn báyìí kẹ́ẹ̀kan mọ́ pé number 1 ọ̀yà number 2 ọ̀yà number 3 orí yín ti yí. gbádùn. wọ òkè. èmi kàfílà ẹ̀rí tí mo tún dàbí ọmọ ege ni èmi tí mo ṣe bẹ̀rẹ̀. ẹ kàn ń dààmú. ẹ ń fúnra yín fìtínà lásán. ẹ ń fòrò ara yín lásán. ẹ ń dààmú ara yín lásán. gbogbo ń tẹ̀ ń wíhun ń jẹ́ kálíbáríkà ọ̀pọ̀ sí i. alhamdulilayi rabbil alamin. èmi mu azakari ọkọ mi ìwọ mọ̀ mu tiẹ̀. n tó bá rí fi ṣe. wọ́n tó bá wù ọyàn fi ṣe. kò sí tó kẹ́ anybody. ọkọ mi náà ńlá mi lára what is your problem. ọkọ mi ńlá plate mi. mo ń mú ọ̀rẹ́ ọjà kí wàá ní ìṣòro rẹ. kí ni ìṣòro. ẹ wá gbẹ̀yìn ẹ wá gbé sí orí igi ní nítorí pé ẹ lè láti bọ̀ tán. number 1 mo kọ́ kí gbogbo ẹ̀yin olóríire gbogbo ẹ̀yin ẹni àlùbáríkà gbẹ̀yìn ẹni dùnú gbogbo ẹ̀yin múmi mọ́ bá Nábì ṣe lo ayé pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ sallallahu alayhi wa sallam. ọjọ́ mi ìyàwó Sayyidati Aisha radiyallahu anha a máa sọ fún Nábì pé ọkọ mi tó bá ní mi ìfẹ́ kó jáde lẹ́nu eré ni mo fẹ́ káfẹ́ ní ṣe kí ni ń ṣe yìí irú tẹ́yìn rí ẹ pé kọ́mọ̀ sírú ẹnu ayé ti yín àjẹpára ayé yín ti tò fífó nìyẹn ráyé wá nìyẹn irú tẹ́yìn rò fẹ́ fi pé lọ́wọ́ ẹ ti wò ó kò nítumọ̀ torí pẹ̀lú ẹ ti gbìyànjú ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣeun bẹ́ẹ̀ ń ṣe ń pín ládá òun náà ni Ṣàráfà náà mọ̀ mú ládá bàbá rẹ̀ ọmọ mú ládá. fàyímà bàbá rẹ̀ ọmọ pín ládá yìí Mùṣáràfù wà lè ké o ọ̀rọ̀ fún náà sẹ́gbẹ̀ẹ́ mi báyìí ipe iṣẹ́ yìí Ṣàráfà ni kò sí bàbá Ìsìjàbá ń bẹ èèyàn dáadáa bàbá Ìsìjàbá torí wọ́n bẹ̀rù rẹ̀ lónà lọ́wọ́ yẹn ó lóun lè jẹ́rú ẹ̀. Allahu akbar. ó ní torí àfàyímọ̀ rẹ̀ àfàyímọ̀ pẹ̀lẹ́ sorry ara tí bàbá yín dá ṣe ti pé fàyímọ̀ ó dá mọ́ lọ́nu lè mọ́ bínú sọ́gbọ́ ẹjọ́ mọ́ pé ládá yẹn ni kò dùn mí kò affect nǹkan kan nínú sẹ̀mí mi kò dín nǹkan kan lọ́wọ́ náà yé náà ń lẹ́rú ó lékún ni wàláhì tàlá àwọn oníwákà àwọn zùmùrà ni wọ́n dá wọn ní jojúmọ́ lóore ń lékún. ọjọ́ tàná ti kẹ̀dàgbà ká má fèyí sòpin oore tún ti wọlé. Allahu Akbar bàbá olóríire tún ti bá ń dá ẹ̀yin náà orí òní kú lọ́dọ̀ Allahumma amin sallallahu alayhi wa sallam. sọ wá rí ìwọ bàbá èkó ọkọ̀ wẹ́ kó ní akíbà ìtí bá mi lẹ́nu ìmọ̀ wọn wúlò Allahu akbar. ìmọ̀ tí ò ṣe é tọrọ ìmọ̀ tí ò ṣe é tọrọ wa minhum zalimun li nafsihi. minhum zalimun li nafsihi. Allahu akbar. wọn náà mọ̀ yìí pé wàláhì ìwà tí o tún wù yìí àti wà àtàwọn ajá rẹ̀ ló jẹ́ mọ̀ pé òun ní kọ̀rọ̀ rẹ̀. Wallahi alazim kò dàrú. ó rẹpizẹ́ǹtì àyàwẹ́ni rẹ̀ yẹn Ọlọ́run wọlá bó ṣe tóbi tó. Allah dákun bá ń sàlékún kẹ bàbá Sheikh Adam. Allahumma amin.
amina. Ọlọ́run bá ṣàlékún yọ́nú fún bàbá Sheikh Adam. Allahumma amina. Sọ wọ́n sọ pé káwọn èèyàn máa rò lẹ́mìí. Kí ló ń ṣe ẹ́? Kí ló ń ṣe ẹ́? Àwọn bàbá olóríire tí wọ́n ṣe ayé rẹ̀. Wallahi Sadiq mo búra ló kọ Ọlọ́run tó tóbi. Yóò tó ẹ̀mẹ́wàá tí Sheikh Adam wọnú ilé àwọn tó bí mi. Allahu akbar. Tí Sheikh Adam bá ti wá dé, tí wọ́n bá ti dé tí wọ́n bọ́ bàtà láti títì. Bàbá mi ó ti wá bọ́ bàtà láti inú ilé. Wọ́n wá fẹsẹ̀ rìn pàdé ara wọn. Allahu akbar. Kálukọ́ wà máa wúra rẹ̀ ńlẹ̀lẹ̀. Allahu akbar. Ọlọ́run gbogbo wọn bàbá àbáyé gbogbo àwọn olóríire. Ṣé n tó ní níṣòro yìí náà ni pé kí n má bàa sọ̀rọ̀ rọ́bìtà mọ́ ó ṣe mistake tó pọ̀ wallahi tallahi ó ṣe àṣìṣe tó ga tó tóbi. Ṣé nítorí kó o ti wá n tí è ṣe tiẹ̀ o ti hún mọ́ rẹ̀. Bàbá Èkó ó ṣe àṣìṣe tí ó wallahi ó ṣàṣìṣe náà tí ò ṣe é kó wallahi tí ò ṣe é sọ. Láti máa rò pé o lè fi nǹkan kan dá mi lákẹ́ ọwọ́ sí. Wallahi. Olúwa tó dá mi ládàá pé. Alhamdulillahi rabbil alamin. Ọlọ́run dá mi pé ó pẹ̀lú mi ó ṣàánú mi. Alhamdulillahi rabbil alamin. Ara tẹ́lẹ̀ dancing is not strange. Tí a bá ń sọ̀rọ̀ ibẹ̀ nígbà náà ẹ dákun ta ló lú ẹ tí ò ní kú. Allahu akbar. Ẹ má rò pé ìjẹ́kan ń bẹ ẹ̀sọ́ jáde gbogbo wọn tá a bá àwọn tá a ti abáláyé àwọn tá a ti dáyé ṣáájú àwọn yẹn ń kọ. Ọ̀rọ̀ rẹ̀ ń tí ò fi yà mí lẹ́nu torí gbà mò ń ṣe Quran lóru. Ìgbà mo ka Quran débi àyà tí mo ní kó wí. Tí mo kà débẹ̀. awrafna al-kitaba alladhina istafayna min ibadina. Wa minhum zalimun li nafsihi. Wa minhum muqtasidun. Wa minhum sabiqun bil khayrati bi idhnillah. Dhalika huwa al-fadlul kabir. Sórí ìgbà mo ka Quran. Allahu akbar. Tí mo wá ka dé stage yẹn. Mo wá wò pé wọ́n lọ́hùn irú àwọn wo lájọ́ ń gbáyé yìí. Allahu akbar. Ó ní pé akhiru zaman tó lọ sọ àsìkò ẹ̀ lọ́wọ́ láwa tí ò sí ṣàkù níbẹ̀. Iyèméjì ò sí níbẹ̀. Torí pé ní tí o bá ròyìn pé ó yẹ kí lèyìn ní làákàyè tí ó fi tó ayé. Ìwọ tí o tiẹ̀ ní làákàyè débi pé ńgbà tí takaburu gún ẹ̀ tán tó ń wúra rẹ̀ lóko ara rẹ̀ níṣẹ́ lọ́lọ́ tanúbá àwọn tí wọ́n bá nẹ́bí ló gbà. Allahu akbar. Àwọn sahabal kiram. Oríbú tó tóbi jù. Ọjọ́ náà ni mo ti mọ̀ pé o ti tán. Allahu akbar. Ṣé mi sọ́rí? Wallahi sọ. Wallahi mo ní ọkùnrin yìí. Ọkùnrin yìí máa ń ní problem. Bàbá Èkó yìí máa ti ní ìṣòro. Àbí kí ló ń ṣe ọkùnrin yìí? Àbọ̀wá ti gbàgbé báwọn ẹni àná ṣe ṣe ni. Àbọ̀wá ti gbàgbé bí ìwọ tó ṣe yẹn ta wá lè mi. Àwọn tá a tó bá tàwọn sàhábà. Àwọn wo ta lè mi? Máa wo gbogbo oríṣiríṣi àwọn tó ti ṣe. Ọ̀kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì. Òun ni ọ̀rọ̀ ibẹ̀. Bàbá mi ni ó ní fíkìrà rọ́bìtà. Bàbá mi ni ó ṣe kinní kan. Bí àwọn ẹni rẹ̀ tí wọ́n bá dá nǹkan lẹ̀ pẹ̀lú àníyàn rẹ̀ pẹ̀lú wọ́n mọ̀ rí tí ẹ̀sìn. La nuridu minkum jaza'an wala shukura. Torí ẹ̀san ayé àti tọ̀run nìkan ló máa bàbàrà sí wọn. Allahu akbar. Èyí tí wọ́n ń ṣe yìí kì í ṣe ń tàn bàbá ń gbà lérò nìyẹn. Jẹ́ wọn á tún jẹ́ ìtàn. Ọjọ́ tí àwọn ará Mẹ́kà ń ṣe ṣákù lórí pé wọ́n fẹ́ máa kírun. Tí wọ́n wá ibi wọ́n dojúkọ sọ ọ̀gbàgbé arúgbà yẹn. Ìgbà wọ́n wá ibi wọ́n dojúkọ yí pé kankan ní ẹjẹ́ àdojúkọ bíi ẹjẹ́ àdojúkọ bíi ẹjẹ́ àdojúkọ bíi. Ìgbà tí bàbá wa Umaru tọ́jú ànábì kí ló wí. Ọ̀rọ̀ tí a yà Qur'an yẹn. Nígbà tí ń sọ wípé tí bàbá wa Umaru ọwọ́ sọ fún ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ó ní ẹjẹ́ àlọ́ bíi maqama Ibrahim. مقام وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. Ibi mo fẹ́ lò gan ni bẹ̀rẹ̀ àyà ẹ̀. وإذ ابتلى إبراهيم ربه بكلمات ìgbà táyà Kùránì ó sọ̀kalẹ̀ fún Nábì. sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ìgbà tí bàbá wa Umaru advise Nábì pé ẹja máa dojúkọ mọ̀kọ́mọ̀ Ibrahim. Ìgbà táyà wo
tí ó sọ̀kalẹ̀ ó wá ṣe déédéé pẹ̀lú tí Umaru sọ. Allahu akbar. kí Umaru wá ṣe báyìí pé òun sọ Kùránì kalẹ̀. òun lòun tọ́ sànẹ́bì. Allahu akbar. kí ló ń ṣe ẹ́ gan-an. farabalẹ̀. àwọn bàbá yìí ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi lò sẹ́mi wọn. àwọn bàbá olóríire yìí wọ́n lo ìsẹ̀mí ní ìsẹ̀mí tí wọ́n fi ń fẹ́ dojúkọ wájú Ọlọ́run lẹ́yìn tó ń mọ kànga. Allahu akbar. bàbá tá à ń wí wọ́n bá àwọn bàbá yẹn bàbá wọn ò sì lanu pé wọ́n ní nǹkan míì ju bàbá àwọn lọ. Wallahi kò dàrú. ọgbọ́ bàbá Sheikh Adam ọlọ́mọ àṣàlékún ìkẹrẹ. amina ya Allah. bàbá ọ̀ lanu pé àwọn bàbá bá sùnú ni o bàbá ẹlẹ́sìn mẹ́ta ni o bàbá wa Ahmadu Rufai Òkè Àrẹ ni o àwọn bàbá wa Alukuburo ni o bàbá wa níta ọ̀kọ́rá ọ̀nà ní bá sùnú bàbá wọn lanu pé wọ́n ní nǹkan míì ju bàbá lọ torí wọ́n bá wọn bí ẹ ti ń ṣèpàdé ẹ̀sìn. Allahu akbar. kí ló ń ṣe ẹ́ o. bàbá èkó. so n ti bẹ́lẹ́ mi ẹ̀ ń sìn ó ní pé nǹkan yóò wé ẹ̀ dáhùn ìwọ àtàwọn ajẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀. wàláhì ò tó bẹ́ẹ̀. mẹ́ta la yín ò tó bẹ́ẹ̀. kí ló wí. wọn náà lẹ́nu ní ibẹ̀. wàláhì tẹ́lẹ̀ wọn tó bẹ́ẹ̀. ẹ̀ tó bẹ́ẹ̀. ìtọ́lọ́mọ bá ṣe ló. sórí mo tún sọ fún ẹ mo repeat ẹ. kò tún gbọ́ lágbọ́ tún gbọ́. authority ni ó ju tiẹ̀ lọ. bàjẹ́ by far ni. bàbá èkó èmi ìyá Ìbàdàn lèmi bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí o. bàbá èkó máa gbọ́ dáadáa. ìlú Ìbàdàn tí wọ́n bí mi sí. ìlú tó lámìlaka. ìlú Ìbàdàn tí mo ti ní mímọ̀. ìlú Ìbàdàn tí mo ti dèèyàn tí mo ti wá kárí ayé. alhamdulillahi rabbil alamin. èmi ò fogun sákúrò níbi wọ́n ti bí mi o. ibẹ̀ náà mo ti dèèyàn. Allahu akbar. jẹ́ kó máa yí ẹ kó máa gbọ́ sétí. ìwọ àtàwọn ẹjẹ́ kẹjọ máa jẹ́ wọ́n ní dákẹ́ lánàá ọ̀ràn tí ìgbà mo fi tí mo fẹ́ máa ṣàlàyé ọ̀rọ̀ wọ́n á pè wọ́n á bẹ̀bẹ̀ wọ́n ní wọ́n á mọ sísítẹ́ẹ̀mù wọn ṣe ń sọ fún ẹ tí wọ́n bá ti rí i pé ẹnìkan ti àtáàkì àwọn lórí àbúrú táwọn ṣe wọ́n wà pinra wọn sí méjì wọ́n wà ní ẹ̀yìn ẹ lọ́ máa sọ fún pé kó má bínú ẹjá wa kan máa jà lọ ẹjá wa kan máa bà ló kọjá lọ Allahu akbar. bí ẹ ti máa ṣe nìyẹn. òsì tó tóbi munafik. gbogbo wa munafikun ìwà kàfirun ìwà zalimun àwọn ni wọ́n ní. èmi bá dáalé ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ Muawiya àti Sayyidina Ali. labbaik Allahumma labbaik. ọ̀rọ̀ yẹn wá dàbí ọ̀rọ̀ yẹn kí ló ń ṣe yín o. ẹgbẹ́sùn jẹ. èmi kàfílà rẹ̀ mọ́ ń lọ sọ́fíìsì. Ummul mu'minat walidan lillahi ayatollah and Nigeria. Ummul mu'minat. yàrá yẹ everybody. yàrá lókè. obìnrin bí ọkùnrin nìyẹn. ó jọkùnrin lọ. ogun àgbáyé. wàláì bàbá èkó àtijọ́ bẹ̀rẹ̀. wàláì. àwọn tó ọ̀ràn yẹn máa rán wọn o. àwọn ajá yẹn kọ́ máa. àmọ́ ní ìsìn tó bá dìrọ̀lẹ́ a retí fídíò sí alájà Kaola ọmọ abẹ́ńbẹ́ báyìí tẹ́wàá máa pé ìwọ máa bọ̀ ìwọ máa bọ̀ a máa retí fídíò bí ibi àtijọ́ tèmi àti yín Ọlọ́run má jẹ́ ríru ẹ̀. amina ya Allah. má jẹ́ ń sẹ́pọ̀ tí ní iná ayé tán. Allahumma amina. lánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. èmi ò sínú ẹlẹ́bọ. alhamdulillah. mi ní sẹ́pọ̀ tí ní ẹ̀ lọ bọ́ lọ́hùn. amina ya Allah. àtúnjọ pàdé. ẹ̀yin ọmọ. Abdulaziz da Abdulaziz wa. náà. Alhaji Abdulaziz.